Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó. Ẹ̀rí èyí tí mo rọra bára sọ ní òní ni bí a ṣe ń lo nọ́mbà tí a mọ̀ sí 4444 àti ẹ̀yìn àti abẹ́rẹ́ tí a bá bìlífù pé àwọn kan wọ́n jókòó ti ìgbésí ayé èèyàn, wọ́n jókòó sórí ògo èèyàn, wọn à jẹ́ kéèyàn orí ṣe. Sọ̀rọ̀ mi ti yé? Lóòótọ́ ọlọ́ba ni ṣe rí ògo nǹkan tí ó ní agbára ni. Ibi tí Ọlọ́run gbé ògo pamọ́ sí, kódà àwọn màlẹ́kà wọn à mọ̀ bẹ̀. Màlẹ́kà kú ò mọ̀, màlẹ́kà ẹ̀ńjẹ Jibril ò mọ̀, àwọn òjíṣẹ́ gan tọ́lọ́run rán wá wọn ò mọ̀. Kò sí ẹni tó mọ̀ àyàfi Ọlọ́run. Tí a bá sọ pé do this to receive your stolen glory, sọ̀rọ̀ mi ti yé, a kàn fìyẹn ṣe àpèsọ ni. Sọ̀rọ̀ mi ti yé, láti lè jẹ́ kí a mọ̀ pé eléyìí o kódà tó má tẹ̀ tí ń yá a lò á rí tètè gbà lọ́wọ́ wọn padà. Ṣé rí ògo ibi téèyàn ó dé láyé yẹn ó débẹ̀. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí ẹni tó lè tètè rìlíìsì ògo èèyàn láyé ọlọ́ọ̀ba ni. Ẹni tó di ògo mú ọlọ́ọ̀ba ni o. Sọ̀rọ̀ mi ti yé. Torí Ọlọ́run náà sọ pé ó ní àdánwò kan ní síra ẹ̀kọ́ fi wà náà àkọọ́lẹ̀. Ṣé rí àdúà ó ní ó lè jẹ́ kí ìgbà míì tẹ́sẹ̀ èèyàn gan bá pọ̀ Ọlọ́run kó mọ̀ wò pé eléyìí ẹlẹ́sẹ̀ lélẹ́yìí, ẹ̀ṣẹ̀ ò ní jẹ́ kí èèyàn débi téèyàn fẹ́ dé. Sọ̀rọ̀ mi yé, ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ kí èèyàn débi téèyàn fẹ́ dé láyé. Téèyàn bá súnmọ́ Ọlọ́run, téèyàn bá ń gbàládùà, torí pé Ọlọ́run náà máa ń fi àwọn ìka èèyàn ó máa fi ń da èèyàn láàmú. Ẹ lọ délé láàmú. Àmọ́ Ọlọ́run má fi mí ṣe ìka èèyàn tí ó máa da ẹlòmíì láàmú. Sọ̀rọ̀ mi ti yé, torí ìka náà tó wá dáyàn láàmú náà òun náà bí Ọlọ́run kò fẹ́ da ẹ láàmú ni. Sọ̀rọ̀ mi ti yé, ló fi rí ẹ dà láàmú. Sọ̀rọ̀ mi ti yé. So ó ní táàmù ìgbà kan tí a fi wà ní nígbà tá a fi ń wá àwọn àṣírí kángbà náà, a pàdé àwọn èèyàn kan tó yẹ pé nígbà tí ó dójú ẹ̀ tí gbogbo ẹ̀rí bákan ẹ̀yin náà wá ń béèrè lọ́ọ̀ mi pé ṣé mo mọ èèyàn kan tó jẹ́ bóyá tó ní owó tó lókìkí dáadáa. Àmọ́ wá ní mo mọ ẹnìkan. Wọ́n mọ̀ ibi tí àwọn nǹkan burúkú ti ń bẹ̀rẹ̀ nìyẹn o. Ibi táwọn nǹkan burúkú ń bẹ̀rẹ̀ ilé ayé ìsìn nìyẹn. Tó jẹ́ pé àwọn ọmọ ìsìn wọn tètè sọjí ara wọn. Sọ̀rọ̀ mi ti yé. Jẹ́ pé gbogbo nǹkan tó bá ti rí tó bá sọ pé eléyìí tó bá ti ṣe nǹkan báyìí ni àwọn náà tètè wọn abẹ́ sí i. Ìgbà tẹ́mi náà ń sọ èmi náà kéré o. Èmi náà kéré ńgbà náà. Bet wọ́n ní ìfínìwà ní ìsílẹ̀ ni ló mọ báyàn déta. Gbogbo eléyìí ìgbà tá a fi wà lọ́dọ̀ àwọn òbí wa wọ́n máa ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa ibi tí yóò dé láyé èèyàn ó dé, ibi tó ní dé tó bá fi agbára débẹ̀ èèyàn lè kú sójú ọ̀nà. Ẹni náà wá ń sọ fún mi jọ́nà pé kí n lọ ra láńtà wa, kí ni láńtà tá a máa fi tan náà yẹn, pé kíní yẹn pé ẹni tí ó lókìkí yẹn pé òun ni a fẹ́ lo ògo ẹ̀ tèmi wà máa lò tèmi náà fi lógo. Nígbà tó sọ ọ̀rọ̀ yẹn rú bà mí pé ògo ẹni tẹ́ ẹ fẹ́ gbà bóyá òun náà bóyá ẹni tèmi sọ pé olókìkí olówó bóyá ritualist ni o, bóyá èèyàn ló fi bóyá nǹkan burúkú kan ló fi tètè gbéra. Ẹ wá fẹ́ gbà ní ògo tiẹ̀ kẹ́ fún èmi bóyá 2 years ló kù tí ó lò péré ilé ayé àwọn àjọ pin ní wọ́n yí ẹ̀. Èmi rò sínú ni mo bá ní mo gbọ́ pé mo padà bọ̀ díẹ̀ ní mo fi ọlọ́ba sí ẹlẹ́rìí mi ò lọ sọ́dọ̀ ènìyàn mọ́. Ní tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò jẹ́. Bó bá dọ́dọ̀ mi tó bá sọ pé kíní kan leléyìí o, níjọ́ kẹ́ni kan tiẹ̀ tó ń wá mi wálé rí mo ní kí n fi kíní sórí sílì yẹn orí sílì mi o. Gbogbo àwọn ẹyẹ àgbà tó bá ti kọjá wọn mọ̀ kú ni mo ní kí ló dé, kí ni mo ṣe kí ni wọ́n ṣe fún mi, kí ni mo fẹ́ máa pa iye àwọn àgbà sí, ẹ máa gbà mí ará àdúgbò kí n máa pa kí ni mo fẹ́ fi ṣe, kí ni mi ò nídìí ẹ̀. Béèyàn bá wá ó lẹ́nìkan tó wá sọ́dọ̀ mi níjọ́ kan tó fún mi ní ẹyẹ òwìwí ó mu wá ni pé ṣé mo máa nídìí ẹ̀.
ìgbà tó lọ tán mo ní ẹyẹ kò sí ní mo fẹ́ fi ẹ́ ṣe o mi ò lu ẹ́ o mi ti mọ̀ pé àwọn kan wà ní tòsí tí wọ́n ń wò mí tí wọ́n ń wò mí nígbà tí mo bẹ́yẹ sọ̀rọ̀ kò sí ní mo fẹ́ fi ẹ́ ṣe o mo bá ju ẹyẹ lẹ̀ kó máa lọ mo ju ẹyẹ lẹ̀ ni àwọn ẹ̀yà bá mi pé àfà ẹ mọ tí ẹ lójú àánú o ẹyẹ tẹ́ni téèyàn wá fún yín sí ẹ̀wọ̀ ẹ̀dá kan má jẹ́ kó gbọ́ o tí n bá ti ra nǹkan òye wálé lé ní tí n bá ilé so mọ́lẹ̀ tí tọ́lọ́wọ́ bá ti tó bá dijọ́ kejì mo lè filẹ̀ kó máa lọ mo ti fò kété lè rí máa lọ mi ò lu ẹ́ ṣe understand ọ tiẹ̀ ní táìmù gbà kan tí mo ra ẹyẹlé funfun mo bá fi ilẹ̀ o ọjọ́ kejì ọjọ́ kẹta ibi tó mo tó sì mo ti ń wò pé wò lọ́hùn lànà ẹ̀ tó ṣe mí mo ṣe túlẹ̀ nìyẹn ẹyẹ ò bá tún lọ ẹyẹ yẹn dẹ̀ ṣe pẹ̀lú mi nu kọ́ńpáàdì táwa ń gbà náà tó bá yẹ pé mo ti kó dénú lè tèmi ńgbà yẹn ni wàhálà yìí ò bá máa gbé ọ̀dọ̀ mi inú mìrẹ́ǹtì la wà èmi àtẹyẹ dẹ̀ jọ wà mẹ́ fún ọdún kan tó bá lọ á padà wá sórí igi àbà síbẹ̀ òun fún lóúnjẹ sí gbogbo ìgbà mi ọmọ wọnú ilé táwọn ọ́fíìsì gbàtọ́ yálà àwọn aráalé bá ní mo fi ẹyẹlé mo fi ń gba ògùn àwọn ni bá ṣe pa nìyẹn bá ṣe pa ẹyẹlé yẹn nìyẹn ọlọ́run alhamdulilayi ọlọ́run ní dá wa láàmú sẹ́rí tí o bá bìlífù pé ẹnìkan wà ní ọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ pé o ní ó jókòó lé ìgbésí ayé ẹ̀ lọ́wọ́ ẹyin agric ní ìrọ̀lẹ́ o lè ra ní ìrọ̀lẹ́ ní bí aago 5 tàbí aago 6 mọ́lẹ̀ tó ló ń kíṣe tó ní kíṣe o tó bá ti wá mú délé bó ara rẹ̀ wọ ọmọlúwàbí fi ẹyin pa gbogbo ara ẹ̀ wá dá ẹyin yẹn padà sórí ẹ̀ wá dà níyàn gbogbo nǹkan tó ń fẹ́ àtẹ̀yí tó fẹ́ dà níyàn ọ̀rọ̀ mi ti yé tá bá ti dà níyàn yẹn tán wá jẹ́ ká kọ́ fọ́ bá ṣe bí mo ṣe kọ́ yìí ẹ jẹ́ ká kọ́ ẹ dákun ẹ má ti kọ́kọ́ kọ nọ́mbà yẹn sára ẹyin kí ẹ tó fi para o ọ̀nà ó pọ̀ bá ṣe máa ń lo nọ́mbà ìpìlẹ̀ yìí sọ̀rọ̀ mi ti yé tá bá ti wá kọ́ bẹ́ẹ̀ tán wá jẹ́ ká fi abẹ́rẹ́ ká fi gún ní orí tó bá yẹ pé abẹ́rẹ́ tó gùn ni ká fi gún ẹ má jẹ́ ká gún já kó wà ní orí ẹ̀ kó yọ síta lápẹ́ ìdí òkú ni ẹ jẹ́ ká fi gún kó wọnú ẹyin yẹn sọ̀rọ̀ mi ti yé ẹ jẹ́ ká lọ síta ká gbélé ká wá bo ẹyin yẹn mọ́lẹ̀ ká fi ẹ́ sí òsì ká fi kí iyẹ̀pẹ̀ mọ́ ẹ dákun bàbá mi ò ní kọ́ńpáàdì tí mo lè bọ́ mọ́ tí mo lè lọ junú dustbin mọ́ junú dustbin o mọ́ junú odò mọ́ junú ogbó àmọ́ bẹ́rì ẹ̀ mọ́lẹ̀ ni tí mo lè bẹ̀rẹ̀ sínú kitchen mi mọ́ bẹ̀rẹ̀ sínú kitchen ẹ̀ o ìta gbangba ni lọ bẹ̀rẹ̀ ẹ̀ sí ọ̀rẹ́dẹ̀ kan pè mí recently obìnrin kan wọ́n ní candle tí mo ní káwọn ṣe àwọn lò ó tí mo ní káwọn bọ́ ẹ̀ níta àmọ́ àwọn ò ráyè bọ́ ẹ̀ níta inú ilé àwọn ti bọ́ ẹ̀ níbẹ̀ tí ara ń ṣe àwọn bákan ara ń ro àwọn ṣé rí àṣírí nǹkan tó ń pa láṣìírí ẹ má jẹ́ ká fi ṣeré ẹ fọ́lọ́ ẹ̀ bí ológun ṣe ní kẹ́ ẹ ṣe ni kó lè bá a rí bó ṣe yẹ kó rí ẹ wọ́rọ̀ mi jù báyìí lọ èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè Táyémọ̀sí oúnjẹ tó bá dìgbà mi àtún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa ìmọ̀ gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà àṣà àtẹ̀yí tàṣẹ torí pé tí a ti ṣe okòó ìjà sí lọ ó dàbọ̀. Dr. Praise and Repeat àlàáfíà áńgẹ́lì rẹ̀ ní sùn. oríwo ya ìwà tó kó wa. lọ́la kó bá yà kó ọlọ́run ọba. ewé ń jẹ́ lọ́la kó bá yà kó ọlọ́run ọba. ewé ń jẹ́ ewé ajẹ́. ọ̀rẹ́ ń jẹ́ àwọn olùgbàgbọ́ tó ń lò. sọ́jọ́ dọ́kítọ̀ Táíwò Ọlátìbóyè pírẹsidẹ̀ntì ìyáni èjì rẹ̀ o. La ilaha illallah alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dáadáa fi dá ìwọ ṣàlù ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásitì kúrò ní wọ́n sí kúrò ní wọ́n nínú.